Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo ọmọ Nàìjíríà, ìròyìn kàyéfì kan ni mo mú wá bá yín ní ìṣẹ́jú kékeré. Ìlú yìí ti lé o. Ó ń bọ̀, kò lé. Kálukú ẹ sì jẹ́ á ṣọ́ra. Kò nídìí. Gbogbo ibi tó o bá ń lọ jẹ́ káwọn èèyàn rẹ mọ̀. Kò nídìí kan mọ̀. Torí pé nílùú yìí, we are not safe. Àárín ìlú ni, ẹ̀yìn ìlú ni, kò síbi tó ní fọkànbalẹ̀ mọ́. Àwọn àfáà wa tẹ̀ wọ́n fọ́tò wọn yìí. Nínú ọ̀sẹ̀ yìí náà ni wọ́n ń kọjá ládùúgbò ibì kan ní Kòròdú. Ẹ̀jẹ̀ ń júwe ọ̀nà. Béèyàn bá ti ń lọ Kòròdú tó bá yà lágíríkì tó wá lọ fa ìlú kan bẹ tán pè lókè oko. Ọ̀nà kan bẹ lọ́nà bẹ́ẹ̀ ni ọlọ́jà sí ópìkì. Mọ́tò ń gbàbẹ̀, ọ̀kadà ń gbàbẹ̀. Ibẹ̀ làwọn ní káwọn gbà gẹ́gẹ́ bíi pé àdúgbò ibi tí wọ́n ń gbé yọ̀ yá síbẹ̀. Nígbà tí wọ́n dá àárín ọ̀nà ni wọ́n bá pàdé àwọn Fúlàní láàrin ìlú ń bẹ̀ wọ́n kọ́ àdá, wọ́n kọ́ bẹ̀, wọ́n tún kọ́ bọn pẹ̀lú àwọn Fúlàní tá ń wí. Wọ́n gba gbogbo fóònù ọwọ́ wọn, wọ́n kó gbogbo ọ̀rá báàgì mọ̀rọ̀gbọ́n owó ni wọ́n kó síbẹ̀, wọ́n ṣe bí sẹ́nítọ̀ ni wọ́n ní. Báàgì tí wọ́n gbé dání táwọn ń bọ̀ láti lẹ́kṣọ̀ láti wáàsí àtàwọn àtọmọ kéwú gbogbo wọn pátápátá. Ọlọ́kà bí ẹni tó gbé wọn òun ń bẹ lọ́sibítù nísìnyí yóò kú yóò yà àti mọ̀. Ọmọ kéwú tó tẹ̀lé wọn wọ́n lu tí wọ́n ń du ẹ̀ báyìí gbogbo ojú rẹ̀ báyìí àṣẹ egbò ni wọ́n di gbogbo plásítà mójú títí ẹ̀ náà báyìí. A kàn dúpẹ́ pé Ọlọ́run ò ní kí wọ́n fọwọ́ kan àwọn àfa, àmọ́ wọ́n gba gbogbo everything àti fóònù ní àti ATM ní àti gbogbo nǹkan láàrin ìlú ń bẹ̀ òun ìjọba Nàìjíríà. Ìdí tí mo fi ń sọ̀rọ̀ yìí ìdí méjì ni. Alákọ̀ọ́kọ́ fún gbogbo ẹni tí ń gbé àdúgbò bẹ́ẹ̀ nì kó ní ó lè ṣọ́ra mọ̀bí tó bá gbà. Bọ́bá sì ti ń lọ bì kan tọ́ba ti ń kọjá aago 4 tètè mọ́ bọ́ọ̀bá ti rìnrìn rẹ̀ bọ́ọ̀bá sún bí ọlọ́ni. Ìlú yìí ti dangerous gan o. Kò dangerous ó gùn. Ẹlẹ́ẹ̀kejì tí mo fi ń sọ̀rọ̀ yìí ni pé ní ó ṣeé ṣe ìlú tó níjọba tó níjòyè Ọlọ́run lè ní kọ́rọ̀ mi yìí bọ́ bá dọ́dọ̀ àwọn ìjọba wa kí wọ́n bá wá nǹkan ṣe sí i. Ẹ dákun ẹ bá wá nǹkan ṣe sí i. Àti ẹ̀ gbọ́ pé ní ìlú wa rí bó ṣe rí, èwo tún ni ká tún má lè rìn láàrin ìlú káwọn Fúlàní tó máa wá dá wa lọ́nà láàrin ìlú. Níbo níbẹ̀ nì tí Fúlàní fi wá lè wá dá yàn lọ́nà tí wọ́n fi wá lù yàn fá tẹ̀mí fẹ́ bọ́ lọ́rùn rẹ̀ torí pé wọ́n tún gba tí wọ́n gbà tán náà wọ́n tún dà níyàn pé àfi káwọn pa wọn ni Ọlọ́run ló là wọn. Gbogbo ẹ̀yin èèyàn wa Ọlọ́run mọ́sá dáàbò ẹ̀bù wa o. Gbogbo ẹni Ọlọ́run bá ní kó rí fídíò yìí bá mi share rẹ̀ ó ṣe ṣe kẹ́kọ̀ọ́ títí ẹ̀ yẹn lẹ́ni ó súnmọ́ àwọn tí ń bẹ níjọba ó rí tí wọ́n ó fi bá wa ṣàmójútó. I need the urgent attention ládùúgbò bẹ́ẹ̀ ni ọ̀nà tọ́lọ̀ já sí opic láti agiriki lọ́ọ̀nà òkè oko tápà mọ́mọ́ ìlú kan bẹ tán pé mọ́mọ́ wèrè àwọn tán tiẹ̀ ń bẹ́ nù ìlú mọ̀ wèrè nì lẹ́kọ̀ọ́ yìí náà àwọn tán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ò tiẹ̀ séèfù rárá bí wọ́n bá sùn lálẹ́ kálukú ń fi igi rọrí ni kálukú ò lè sùn mọ́. Àwọn Fúlàní ti sọ̀ráǹdì gbogbo òkè oko tápà ní gbogbo ọ̀nà ṣàwò tápà òkè oko mọ̀wéré. Àwọn Fúlàní ti sọ̀ráǹdì gbogbo bẹ́ẹ̀ ni lọ́lẹ̀ jásí ópìkì lọ́hùn. Wọ́n ti wọ̀lú wa o, ìjọba Èkó, Ogun State, ìjọba Nàìjíríà, àwọn Fúlàní ti wọ̀lú dé o. Kálukú ẹja ṣọ́ra. Ọlọ́run nìkan lọ́ba tá a lè gbẹ́mí tẹ̀ báyìí. Ilahi irhamlana zalibilada fafihi la'amunu lamuyeku salamu. Mo kí gbogbo ẹ̀yin bàbá ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ according to the time tí mo bá dé báyìí. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwa show the one and only baby of Yorùbá nation. Èmi náà ni mo tún ṣe salamu alaikum sí yín o, happy new week. A kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fèmí àti yín ní àṣẹ Èdùmàrè.
àní bá wọn ràrìn rá àní bá wọn ràrìn fẹsẹ̀ sí. Mo bẹ̀ gbogbo ojú tó bá ń wo ètò mi ẹ bá mi share tí ẹ bá mọ àáfà èyíkéyìí nínú àwọn méjèèjì àtẹni tó lù tó gba dúkìá ẹ̀ tó gba property lọ́wọ́ wọn àbí property èèyàn ṣáà ní fóònù èèyàn àtowó àti kùránì àti báàgì is property àtẹni tó lù fọ́tò tí wọn ló wà nísàlẹ̀ fọ́tò bàbá mi oníwàásí àwọn ló wà lókè ẹni tó bá mọ àwọn méjèèjì bá mi hashtag wọn kí wọ́n súnmọ́ bíbá ẹ̀kọ́ wá fetí gbọ́yàwó ọ̀rọ̀ yes. Ìwòyí láàárọ̀ yìí àti wípé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí kò gbá wìtìwìtì program wọ̀nyí kò gbá wìtìwìtì lecture la fẹ́ fúnra wa educative show ni. Ẹ bá mi bi àwọn àáfà méjèèjì yìí wípé gbà tá à ń pariwo pé wọ́n kidnap yàn ibo ni wọ́n wà. Ẹ bá mi bi àwọn méjèèjì àtẹni tó pàdé lọ́nà tó dá lọ́nà àti oníwàásí tó ní ẹ mọ bá wọn share bóyá bí tẹ bá ti share ó lè dọ́dọ̀ ìjọba. Ẹ bá mi bi wọ́n pé gbà tá ti ń pariwo láti gbà ibo ni wọ́n wà. Nísìn tó wá kàn wọ́n lè bọ́ síta ṣe ti rójú ayé lóde ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti rí pé kò sẹ́ni ta dùn fún láyè bí òṣòrí ẹni ṣe ti rí wípé ìwà ìkà tí ń bẹ nínú àwọn olórí wa ló ń bẹ nínú àwa náà. Tí aburú ò bá tí ì ṣẹlẹ̀ sí èèyàn wa àbí sí ẹni tó súnmọ́ wa àní bọ́ síta ká pariwo. Òun ló dífá fún àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá náà tó jẹ́ pé tí ò bá tí kàn wọn kì í ṣe bí ipá wọn gbọ́. Ẹ wo àtìgbà tá ti pariwo lógúnlógún ẹ wo bí màá ṣe wá ń sọ̀rọ̀ nísìn bí n pé kíní yẹn ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ni kò tí ì máa ṣẹlẹ̀ nínú ìlú tẹ́lẹ̀ nítorí wọ́n gba àáfà ẹ̀ létí ni o nítorí wọ́n gba fóònù lọ́wọ́ àáfà ẹ̀ ni o nítorí wọ́n gba àáfà ẹ̀ létí nítorí wọ́n gba nǹkan lọ́wọ́ àáfà ẹ wá wo bí wọ́n ṣe wá bọ́ síta sí ẹ bá mi bi dìmánà ìlérè pé àtìgbà tá ti ń pariwo wọ́n gbé àwọn èèyàn wọ́n já àwọn èèyàn gbé wọ́n dá àwọn èèyàn lọ́nà wọ́n ṣèkà fún àwọn èèyàn wọ́n ṣe àwọn èèyàn lọ́ṣẹ́ ipa kí ni wọ́n kó kí ni ìgbésẹ̀ tí àwọn náà gbé kó tó di wípé wá súnkọ̀ wọ́n. Mo máa ń sọ kíní kan látìgbà tá ti bọ́ sí 2024 yìí mo ní gbogbo èyí tẹ́ ẹ̀ ń dàgbọ́lá lórí ọ̀rọ̀ wọn Nàìjíríà gbogbo èyí tẹ́ ẹ̀ ń dàgbọ́lá lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn ní ìlú Nàìjíríà mo ní ìjì Nàìjíríà máa jà yìí kì í ṣèpè. Gbogbo èyí tẹ́ ẹ̀ bá wọn dáṣà nà láì gbogbo èyí tẹ́ ẹ̀ dáṣà kò kàn yín gbogbo èyí tẹ́ dúró nídúró wípé kò kún ṣe bí yín àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí mọ̀ wọ́n rí mo ní ìjì yẹn máa jà yóò máa padà kàn yín àsìkò ń bọ̀ lólúwa wí. Ẹ wò gbà tó súnkún àwọn bàbá wa tó jẹ́ àwọn ọba ilẹ̀ Yorùbá tó di pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mú àwọn ọba yẹn wọ́n bá wọn kí lẹ́rí tí wọ́n ṣe wọ́n bọ́ síta wọ́n pè pàdé pàjáwìrì. Now ẹ wá bá mi bi àáfà ìlérè wípé ṣé àáfà just dey hear am he never hear am before. Ibi tẹ́ bá ti mọ̀ wípé ìwà ìkà ló ń gbénú àwọn ọmọ Yorùbá tí a bá sọ fún yín wípé ẹ jí àgbà báyìí kàkà kẹ́ jẹ́ kájọ fìmọ̀ ṣọ̀kan kájọ gba ọ̀nà yẹn ọ̀tẹ̀ lẹ máa ṣe rìkíṣí lẹ máa ṣe ẹ̀yin mùsùlùmí náà lẹ sọra yín lóní jàgídíjàgan tó jẹ́ pé bá ṣe ń pariwo wípé ẹ jẹ́ kí ìran Yorùbá dá dúró kí security lè wà kí ààbò tó péye kó lè wà ní ilẹ̀ wa kí ni ohun tí ẹ̀ ń ṣe kí lẹ̀ ń jà fún Islamic nation ẹlẹ́lẹ́bọ nation ni wọ́n fẹ́ gbà. Now look at you today ṣẹ́rí gbogbo àgíríkì tí màá sọ títí dókè oko títí dé àgbẹ̀dẹ 1 2 3 4 5 6 7 àgbẹ̀dẹ méje ló wà títí lọ sí igbó olómù ẹ bá mi hashtag àfọ ẹ kó lè mọ̀ pé mo mọ̀ gbogbo bẹ̀ tó bá ń gbọ́ àwọn ibi tí mo dárúkọ yìí á mọ̀ wípé àrẹ́sẹ̀ pa mi níbi tèmi mọ̀ dáadáa ni títí lọ dé igbó olómù títí dé màá gbọ́n mu tì kò síbi tí mi ò mọ̀ níbẹ̀ títí tó fi wá lọ já sí Lucky Fiber náà tó tún lọ fi já sí kí mo ní Lucky Fiber sorry kò já sí Lucky Fiber kí ni mo fẹ́ dárúkọ after Ìbàfò ó já sí Redeem Camp bẹ́ẹ̀ lọ. Tí ẹ bá rántí ní 2021 èmi á flash yín back because gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ kò jẹ́ tuntun sí èmi most of àwọn kìíní ẹnu mi gbọ́ ọ̀rọ̀ mo lè fi yín ṣe yẹ̀yẹ́ dákú. Nǹkan tí kò lè jẹ́ kí rẹ́rìn sí ni wípé wọ́n léyàn kan ti wà lọ́ọ̀sìpítù ohun tí ò lè jẹ́ kí n ṣẹ̀fẹ̀ nìyẹn àánú ẹni tó wà lọ́ọ̀sìpítù àtàwọn ọmọ lékéwú tí wọ́n ti jẹ lámbà ìfọ́tí lọ́wọ́ àwọn Fúlàní burúkú ni ò ní jẹ́ kí n rẹ́rìn ṣùgbọ́n tó bá fi dídà tàwọn àfà yẹn ó yẹ kí n máa fẹ́ yín ni kí n máa show 36 ó funfun kò funfun kí n ṣáà máa fẹ́. Ní 2021 that was June 2021 ẹ̀yin tí ẹ bá wo fídíò ẹ bá mi share kẹ́dẹ̀ máa flashback kẹ́ máa rántí mo wà nílé Chief Sunday Igboho láti gbọ́ wípé àwọn Fúlàní ti ya wọ Lukosi area yes ibẹ̀ yẹn tún já sí Lukosi
ibi tí màá sọ yìí ó já sí lukosi títí lọ dé cement títí lọ dé ṣáṣá bí wá dẹ̀ lọ ń pe bẹ̀ wípé àwọn Fúlàní ti wọbẹ̀ wọ́n kidnap èèyàn. Mo wà nílé Chief Sunday Igboho níjọ́ ta lọ ṣe rálì Èkìtì ta dé ìjọ́ kejì ta lọ ṣe rálì Èkìtì ta dé ni mo wá announce wípé ibi 5 làwọn Fúlàní ti ń ṣe ọṣẹ́ tí mo dẹ̀ announce Ìṣàgámù wípé ẹ̀yin kí ló ti pè bíbá ní Ṣàgámù àwọn Fúlàní wà bẹ̀ ṣe gbogbo ibi tí màá ka ilé gbàbẹ̀ já sí gbogbo bẹ̀. Ẹ bá mi jẹ́ kó yí aláyé tó ṣe fídíò wípé no be today they reach there e don tey tó ti wà ń bẹ̀ because àwọn sọ ní sọ bíi pé àwọn Fúlàní yẹn ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni òun ló ṣẹ̀ṣẹ̀ wá ń pariwo sí kí ìjọba gba àwọn need the urgent attention tó yẹ kẹ́ ti kọlù fún kó tó di wípé máa jẹ́ káwọn ọmọ lọ́mọ kí wọ́n jẹ ìfọ́tí Fúlàní. Emergency attention tó yẹ kẹ́ ti kọlù fún láti ìgbà tí a ti sọ fún yín wípé àwọn people ti wà níbi báyìí wà níbi báyìí. Ṣẹ́gun tó jẹ́ kí ní interest nínú fídíò tá a fa ìṣe tí mo fi gbé wá fẹ̀yìn yẹ́yìn bàbá yóò lóyún onímọ̀ nílàkàyè yóò mọ ọkọ tí ẹ̀ kì í ṣe ọmọ àlè ní wípé nígbà tí àwọn people wọlé sí ibẹ̀ yẹn èmi jẹ́ ẹni tó pariwo síta. Májàsọ́lá rán àwọn èèyàn lọ síbẹ̀ àwọn Fúlàní yẹn dẹ̀ dáná sun àwọn ilé níbẹ̀ láti lè lọ protect àwọn ọmọ Yorùbá tó wà ní gbogbo bẹ̀ yẹn. Òun ló ṣe jẹ́ pé gbà tí mo wo fídíò mo wá wo máa ìpẹ́ ogun táwa ti ń jàbọ̀ láti 2021 ariwo ta ti pa láti 2021 tí ẹ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wa ṣé wá jẹ́ titi yín sìn ní ìjọba fẹ́ gbọ́ lẹ́yìn kẹ́yìn fúnra yín kẹ́ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń pè fún ẹ̀ṣọ́ ààbò. Mo wà lórí live program mo ń pariwo lọ́wọ́lọ́wọ́ ní ìjọ yẹn ìjọ kejì tádé láti ìgbé Èkìtì lọ ṣe rálì wípé tó àwọn Fúlàní wọ́n ti ṣiṣẹ́ báyìí ní ibi báyìí ní àwọn kọ́là ń pè wọlé wípé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n tuntun ti jí ọmọbìnrin kan gbé ní Ìṣàgámù lẹ́yìn cement. Mo rántí dáadáa gbogbo ẹ̀yìn cement yẹn lọ sí Ẹríyọ̀ lọ sí gbogbo ẹ̀ Alfa àtẹ́báwo fídíò ìkẹlẹ̀ mọ́ pé mi mọ gbogbo àdúgbò yẹn pé mo èèyàn kọ́kọ́ máa ra property láyé yìí Ẹríyọ̀ yẹn ni mo rà á sí wọ́n gbá mi that was 2010 ni mo ra property sí Ẹríyọ̀ yẹn tí wọ́n gbá mi 2010 mi tí lálàá pé mo máa kí ló ń jẹ́ blogger tó bá tiẹ̀ sọ fún mi gbà yẹn gan máa ní ẹ dákẹ́jà rẹ̀ kí ló kèmí kan gbogbo yẹn pé èèyàn kọ́kọ́ máa ra property láyé ẹ̀ 2010 ni mo ra sí Ẹríyọ̀ yẹn I live in Àgbẹ̀dẹ ìyá mi kọ́lé síta Olúwo kẹ́lẹ̀ mọ̀ pé gbogbo bẹ̀ yẹn kò síbi tèmi ò mọ̀ I was trained and brought up in Ìkòròdú tó kò síbi tí mi ò mọ̀ gbogbo bẹ̀ yẹn. Òun ló fi jẹ́ pé nígbà tí state yẹn ṣẹlẹ̀ tí wọ́n pariwo wípé wọ́n ti ń ṣọṣẹ́ làwọn bí báyìí àwọn Fúlàní ti yàwó bí báyìí ó ká mi lára mo gbọ̀n wá síta mo wá ṣe show mo wá pariwo mo bẹ̀rẹ̀ sí ní announce gbogbo àwọn àdúgbò tá a fà ṣẹ̀ṣẹ̀ wá ń pariwo yìí ẹ wo 2011 2021 sí 2024 tá a fà ṣẹ̀ṣẹ̀ wá sọ tó síta ṣe rí pé no be today ẹ wá sọ fún mi ṣé iye tó ta àwọn ọmọ burúkú tó wọlé ní síbẹ̀ nígbà yẹn ní 2011 yẹn 2021 sorry 2021 tí mo pariwo gbà yẹn ní June ta lọ ṣe rálí Èkìtì dé ẹjọ́ ẹ sọ fún mi ṣé iye tó ta àwọn ẹni bí yẹn ló máa wà ń bẹ̀ sí àbí wọ́n á tó ti pọ̀ sí ló túmọ̀ sí pé wọ́n ti gba gbogbo bẹ̀yẹn mọ́ yín lọ́wọ́ wọ́n ti gba gbogbo máa gbọ́n kìnìkan yẹn wọ́n ti gba gbogbo bẹ̀yẹn mọ́ yín lọ́wọ́ ṣe bóun náà là ń fà sọ yìí tó bá jẹ́ gbà táwa ti ń pariwo gbà yẹn Májàsọ́lá mi ò ní yé pírèsì máa yìí mi ò ní yé pírèsì Májàsọ́lá àwọn private jeep private car bàbá ni bàbá gbé sílẹ̀ pé ó yá ẹ̀yin lágbájá ẹ lọ síbi báyìí tọ́lọ́ ti ń di àwọn Fúlàní tí wọ́n bẹ̀ ẹ̀yin tàmẹ̀dùn ẹ gba Abẹ́òkúta lọ ẹ̀yin kìíní kan ó yẹ gba bíbá yìí lọ ó yá èmi á fèsì gọ̀gọ̀ tí bàbá fúnra wọn fi fèsì gọ̀gọ̀ lọ́jọ́ náà lọ mo rántí dáadáa ni dáadáa ẹ̀yin tí ẹ bá wo àwọn program tẹ́ ẹ follow wa dáadáa ẹ lọ wo program tí mo ṣe ní ìjọ́ kejì ta lọ sí rálí Èkìtì ta dé ìjọ yẹn ni mo ti pariwo ọ̀rọ̀ yìí síta ẹ wá wo ìgbà yẹn sísìn láti 2021 3 years ago before years ìdẹ́ni ká pè báyìí sìn ẹ ṣẹ̀ṣẹ̀ wá pariwo síta sìn tó bá jẹ́ gbà yẹn náà táwa ti ń pariwo ẹ bá mi hashtag àwọn àfáwọn yìí o àti ẹ bá mi share program wọ̀nyí nítorí ìjọ tá a bá tún gbọ́ pé ó tún ṣẹlẹ̀ níbì kan àá tún fi lẹ́nu ọ̀rọ̀ ni tí wọn ò bá gbọ́ tó
tó bá jẹ́ gbà yẹn ni wọ́n ti jà fitafita tí wọ́n ti wá bọ́ ṣe máa wá ẹ̀ṣọ́ ààbò síbẹ̀ yẹn kí wọ́n ti wá bí wọ́n ṣe máa sowọ́ pọ̀ pẹ̀lú àwa tá à ń jìjàgbara pé ogun ò gbọdọ̀ kó ìran Yorùbá Fúlàní ò gbọdọ̀ máa pa wá nípakúpa ṣe mọ̀ pé àwọn ọmọ ilé kéwú tó wá jẹ́ kó jẹ̀fọ́ ti ṣéṣe lọ́wọ́ Fúlàní lẹ́yìn Alfa ṣe mọ̀ pé wọn ò ní jẹ̀fọ́ ti security àti wà ní gbogbo bẹ̀yẹn security àti wà ní gbogbo bẹ̀yẹn wọ́n á ti flush gbogbo àwọn ọmọ burúkú tó wọlé síbẹ̀ wọ́n á ti flush wọn dànù láwọn Fúlàní wọ̀nyí wọ́n á ti flush gbogbo wọn dànù náà ẹ wá wò ní daytime mi ò dẹ̀ ní parọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí tí bá sọ fún yín pàdúgbò tí mo mọ̀ ni ẹ trust me mi ní fún yín lófo I know bí àwọn people bí wọ́n ṣe pọ̀ tó ní ibẹ̀ yẹn even before I start this blogging program nígbà tí mo ṣì ń gbé ní ibẹ̀ yẹn tí mo ṣì ń gbé ní Àgbẹ̀dẹ I spent so many years in Àgbẹ̀dẹ I'm a popular person in Àgbẹ̀dẹ Àgbẹ̀dẹ méje ló wà tí n bá sọ Àgbẹ̀dẹ bí tèmi wà mo popular kò sẹ́ni tí ò mọ̀ yá lágbájá tí n bá dárúkọ mi àtọlọ́kadà tẹ́ tó dá ọlọ́kadà tẹ́ni dúró Fúlàní 9 lẹ máa bá ń bẹ̀ wọ́n ti fi ọ̀kadà wọ́n ti fi ṣiṣẹ́ ní gbogbo bẹ̀yẹn wọ́n ti mọ gbogbo inúgbó tí ẹ bá pe ọlọ́kadà Yorùbá wípé ẹ ń lọ sí àdúgbò kan níbẹ̀ yẹn ó máa sọ fún yín pọ̀ mọ́ bẹ̀ ẹ pe Fúlàní máa gbé yín débẹ̀ Fúlàní máa gbé yín débẹ̀ àwọn ọlọ́kadà tó pọ̀ jù ní gbogbo àdúgbò yẹn ẹ̀yin tẹ́ bá ń gbé ní gbogbo bẹ̀yẹn máa já mi tẹ́ bá wo prógráàmù yìí Fúlàní ló pọ̀ jù láwọn ọlọ́kadà bẹ̀ who are those Fúlàní do you know their mission ṣe mọ mission wọn ṣe wọ́n rẹ̀ tó wà nínú wọn ṣe mọ reason tí wọ́n ṣe wá gba ilẹ̀ síbẹ̀ yẹn tí wọ́n ṣe ń ṣiṣẹ́ burúkú now look at it lọ́sàn-án gógó tọ́lá àfà ń bọ̀ láti bí wáàsì wọ́n dá àfà dúró wọ́n na àfà wọ́n na àwọn ọmọ lékè wọ́n na ọlọ́kadà tó gbé àfà wọ́n na dé hospital practice make perfect wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni when next ọmọ máa kidnap yín wọnú igbó inú igbó bẹ̀yẹn igbó kún gbogbo bẹ̀yẹn gbogbo àwọn ilẹ̀ ta ní kí ìjọba kí wọ́n lọ wá solution sí kí wọ́n fi dá factory sílẹ̀ kí wọ́n clear gbogbo àwọn ilẹ̀ yẹn ká ní ànító àti àníṣẹ́kù ní ilẹ̀ wa kí iṣẹ́ kó wà lọ́pọ̀ yanturu káwọn èèyàn lè sá lọ sẹ́yìn òdi lọ ṣiṣẹ́ mọ́ gbogbo ohun tá à ń fáìtì fún nìyẹn ọmọ Yorùbá à ń fáìtì fún kíyà kó jẹ́ àwọn Yorùbá gbogbo irú ilẹ̀ yẹn tó bá clear tó fi dá factory sílẹ̀ kí Nàìjíríà gbọ́ tẹ̀ máa produce the only thing tí Nàìjíríà produce tẹ́ bá lọ sí ìlú òyìnbó ẹ̀ rí èédú Nigeria products èédú lẹ máa rí èédú ni lẹ́yìn yàtọ̀ sáwọn iléeṣẹ́ aládàáni táwọn èèyàn dá sílẹ̀ tí wọ́n produce ọjà ẹ lè dédé wípé Nàìjíríà ìjọba Nàìjíríà this is what they are producing this is what they are doing in their country gbogbo nǹkan ló wá gbé wá fún wa ni àlòkù lóyìnbó ló ń kó wá fún wa Nàìjà àwọn tó ti expire ní China ló ń kó wá fún wa ẹ lọ wo most of our things tá ń lò ẹ lọ wo wọn dáadáa àwọn nǹkan tó ti expire wọn á ha expiring date ẹ wọn á gbé ànódà nọmba nígbà tó ti mọ̀ pé local life là ń lò ayé wa ojú wa dúdú nílùú Nàìjíríà wọn á rò wá fún wa wọ́n mọ̀ wípé àwọn olórí wa owó tó yẹ kí wọ́n fi dá factory sílẹ̀ káwọn gan fi máa produce ká máa fòyìnbó ṣakọ wọ́n ń kó jẹ ni owó tẹ́lẹ̀ kó lọ sọ́hun ìyẹn lásán gan ìbànújẹ́ ni fẹ́ni tó bá ní àròjinlẹ̀ àyàgbá yamuyamu owó kó sínú ilé máa fi ra private jet máa fi ra road royce bí road royce lẹ́pẹ̀ máa fi ra oríṣiríṣi máa kó góòdì jọ ṣe fẹ́ kó kíní ìlọsọ́run ni ohun ayé asán ìmúlẹ̀mọ́fò gbogbo táwọn fight fún nìyẹn wípé kó stop now look at it today and I'm very sure wípé àwọn people this is not their first operation in that area this is not their first operation now look at this Alfa you are now shouting pé kí ìjọba tètè máa bọ̀ nísìn nígbà tí ó ti late don't you know that ó ti late the only thing tí gbogbo yín lè fi mọ̀ sọ pé kò late sí nípa àfi tí gbogbo yín bá bọ́ síta because ohun yóò dókè so they will not come for your head. Wọ́n ní time fún títí they were not there because of you guys. Wọ́n síbẹ̀ nítorí ẹ̀yin mẹ̀kúnnù kẹ́yin mẹ̀kúnnù kẹ́ jí kẹ́ má sùn kẹ́ yára yín ní brain kẹ́ jà fúnra yín. Gbogbo àwọn tẹ́ ń wá ìjọba wọ́n síbẹ̀ fẹ́mi àti yín. Wọ́n síbẹ̀ fáwọn innocent children tí fáwọn people yìí ń pa nípayà tó bá jẹ́ pé àwọn Fúlàní máa pa àwọn people yẹn. Look at what you are saying Alfa ẹni wọ́n kó ìbọn dání tó bá jẹ́ pé wọ́n máa yin àwọn ọmọ ọlọ́mọ pa that is how they waste their life. Do you know the total number of children tí àwọn ará bíbá tí wọ́n ti gba ẹ̀mí wọn lójúmọ́
Do you know the total number of adults, innocent adults, tí àwọn ará bíbá tí wọ́n ti dẹ̀mí wọn légbodò lójúmọ́ wọn? Ṣebí nítorí ó ṣẹlẹ̀ sí àfà tó súnmọ́ yín ni? Ká ní kò ṣẹlẹ̀ sí àfà tó súnmọ́ yín tẹ́ mọ̀ ni, I'm very sure wípé you will not speak. You will not say anything. Tẹ́ bá gbogbo ẹ̀kọ́ máa dáhùn ní pé ó má dẹ̀ ga ọ̀ nǹkan tó tó ìwà ṣẹlẹ̀. That is all you will say. That is all you will say. Which is totally bad. Ní ìjù bẹ́ẹ̀ lọ lórí ètò yìí, ẹ bá mi share, ẹ bá mi pín, ẹ bá mi pín, ẹ bá mi pín, ẹ bá mi gbé wọ̀ gbòòrò ayé. Bí mo ṣe rí fídíò yẹn, ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi. That is why tí mo fi gbé wá. Ó bà mí nínú jẹ́, ó dùn mí gan. Pé no, kò yẹ kí lè ṣẹlẹ̀. This is totally bad. This is what? Totally bad. So ní ìjù bẹ́ẹ̀ lọ, ẹ subscribe sí YouTube channel wa, ẹ tan notification bell yín, ẹ bá wa pín wọ̀ gbòòrò ayé. Ẹ ṣé o, àdúpẹ́.